ẹ̀yin èèyàn lórí ikú gbajúgbajà òṣèré ìyẹn Temitope Osoba tó kú ní ọ̀sẹ̀ tó kọjá yìí, mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ àwọn àṣírí tó ṣẹ̀ṣẹ̀ ń jáde. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kí òṣèré yìí tó dágbére fáyé, ó ní àwọn ohun kan tó fi sílẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbọ́ lẹ́nu prophetess kan. Pàápàá ọkọ Temitope Osoba náà, ìyẹn tó jẹ́ olùṣọ́, òun náà ti sọ̀rọ̀ jáde o. Lára àwọn ọ̀rọ̀ tó sọ yìí, ẹ ó wá di àwọn òótọ́ ọ̀rọ̀ kan mú jáde ńbẹ̀, ẹ ó dì mú ńbẹ̀. Bóyá ọkọ yìí, bóyá ó tiẹ̀ mọ̀ nípa ikú ìyàwó ẹ̀ àbí kò mọ̀ nípa ẹ̀, ẹ̀yin lẹ máa jẹ́ adájọ́ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Wọ́n béèrè àwọn ìbéèrè kan nípa ọ̀rọ̀ owó kan eléyìí tó jẹ́ bíi 30 million naira. Wọ́n wá ń béèrè lọ́wọ́ ọkọ wípé báwo lọ̀rọ̀ owó yìí ṣe jẹ́, ṣé Temitope fi owó ìránṣẹ́ sí àkáǹtì ọkọ ni? Mo fẹ́ kẹ́ ẹ wá lọ gbé èsì tí ọkọ fọ̀ lórí ẹ̀. Ṣé torí owó yìí ni wọ́n ṣe pa Temitope ni, àbí báwo ló ṣe jẹ́ gangan? Nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́ gbogbo àṣírí tó wà nídìí ikú arábìnrin yìí. Ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Èmi mọ̀, the last message I left for Tope ní alẹ́ yẹn, nígbà tí mi ò gbọ́kọ̀ wọn, Tope ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé, kó lè sin mí dáadáa, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ kàn máa bọ̀ straight, ẹ bá ti dé junction yẹn to the left, ẹ jọ̀ọ́. Kí n jẹ́ kó wá gbé òkú òun nílé, kán lè sin òun dáadáa. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fílẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́, kò open. Mẹ́sẹ̀gì tẹ́mi lọ fílẹ̀ rè. Tí mi ò bá fẹ́ kó wá, mi ò ní kó wá rárá, Temitope. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Àwọn tó wà pẹ̀lú ẹ̀ náà kọ́ ẹ̀mí sùúrù. Bàbá aládùúrà kú tó ẹ̀dì gbogbo sí Alex. Ojoojúmọ́ là ń ṣe sáfíìsì níbẹ̀ ní abúlé Ẹ̀gbá. Mi ò lè sọ pé kó gbéra kó tó máa bọ̀ lábúlé Ẹ̀gbá. Ni mo ṣe ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì ń bí. Mo ti mọ̀ pé mo máa dé síbí, máa gbé ẹ láti bí, máa gbé ẹ lọlé. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Níbo ló wà? Mẹ́sẹ̀gì yẹn ni last message mi tí mo drop fún pé kò dúró. Ẹni tí ó wá ń pè mí yẹn tó gbé Tope kò lé yẹn 12 ló head number ẹ̀, máa wá number ẹ̀ jáde. Kò pè mí pé ọmọ tí àwọn gbé wá sí ọ̀dọ̀ yín táwọn ò bá yín nílé, ẹ pè mí kó ṣaláìsí. Mami, Happy Mother's Day. Mami, kí ni mo ṣe? Àbí ṣúdí bó ṣe tún gbélé ọkọ tí mi ò ṣe ni? Mami, àwọn àbúrò ọkọ mi, kí ni mo ṣe fún wọn? Kí ni mo ṣe fún wọn, mami? Kí ni mo ṣe? Ó lé mi ní mo fàjà láàrin ọkọ mi àtàwọn àbúrò ẹ̀. Kò bẹ́ẹ̀ sí ju 4 years plus àbí 2 years tí mo ti dé bí báyìí. Kò sí jù lọ. Àwọn ló bẹ̀rẹ̀ sí ní máa kọ́ abọ́ kó ṣe mí. Ó nítorí pé mo sọ wípé mo fẹ́ sóúnjẹ fọ́kọ mi. Wọ́n ní mo wá báàkì territory. Wọ́n ní mo fi picture tó lé. Wọ́n ní mo kọ́ ọmọ àwọn bó ṣe jalè. Wọ́n ní mo pé wọ èèyàn wá kó wá bá wọn jà, kó wá bú àwọn. Bẹ́ẹ̀ títí dì sí èmi àti wọn tí ẹ bá ní confrontation kọ̀ọ̀kan rí. Mami, a tún lọ sí pátí láàárọ̀. Godfather ọkọ mi pè mí. Ó ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi. Mi sọ kọ́kọ́, yes,
I blocked her because nígbà tó bẹ̀rẹ̀ gbogbo wa láwọn complain pé mo ń ta sùtánà, complain pé mo ń ta omi, complain pé mo ń ta drink. Bẹ́ẹ̀ mo wò pé kí n máa ṣàwọn ọkọ yìí láti fi support ọkọ mi, support ara mi because mi ṣàlè jáde mọ́. Bí ìbálòbìnrin owó lọ́wọ́ àwọn èèyàn mọ́ bí ti tẹ́lẹ̀ because I'm already married. Kí ni mo ṣe? Ẹjọ́ tóbi sọ̀rọ̀ mi mo tún ṣe lè ṣe mi ò mọ ọkọ tí mo fẹ́ ṣe bó ti sú mi. Mi ò lè fẹ́ fọkọ mi sílẹ̀ torí nǹkan tó fẹ́ nìyẹn. Mi ò mọ ọkọ tí mo fẹ́ ṣe, mo máa rí ọkọ mi ò balẹ̀. Ẹ má gbàgbé pé arábìnrin late Tọ́pẹ́ Osoba yìí náà wọ́n fi ìgbà kan ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery. Àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní wọ́n kówó yẹn fún yín tẹ́ fi kan church. Ṣé lóòótọ́ ni? Máa kọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gangan pé 30 million. One, kò ṣe account mi lọ́sẹ̀ yẹn sí account ẹ̀rọ, but ta ló ní, the only thing tí mo mọ̀ ni pé people gave her money. Somebody like my Kadenuga gave her money and it was a check, not into my account, to her account. So, but do you have access to that money? No. I never had access to her money. Access sí owó ẹ̀rí. Kò dẹ̀ kó owó kankan fún yín láti kan church. No, because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ní àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rí. Àwọn náà gbọ́. Church eléyìí, I met up like 2 years ago. This church is going to be 20 years this year. So báwo ni wọ́n á jẹ́ pé owó ẹ̀ láti máa kan church? Ìpele wo ni church yìí wà ńgbà tí arábìnrin Tọ́pẹ́ máa wọnú jọ? This church is complete now. Like complete. Olùṣọ́, ẹ jẹ́ kí n béèrè ọ̀rọ̀ yìí. Níbo ni mọ́tò Tọ́pẹ́ wà? Lexus 350. Òun ló drive ikọ̀ ìjáde ìgbà tó ń lọ. Fún ara ẹ̀. Bẹ́ẹ̀ni. Níbo ló sọ fún yín pé òun gbé mọ́tò yẹn lọ? Ìpẹ́rù ló ń lọ sẹ́ẹ̀. Ó dágbére fún yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ fojú kọ mọ́tò yẹn láti gbà yẹn mọ́. She left on a Sunday. Ọ̀tí ìgbà tó padà wá sọ́dọ̀ ọ̀dọ̀ lady tó ń bá ṣerun yẹn. Ìyẹn jẹ́sà yẹn. Ìyẹn jẹ́sà yẹn. Kálẹ̀ mọ̀mọ́ nípẹ̀rù. Mi ò débẹ̀ rí. Débẹ̀ rí. Ọ̀dà mother side ẹ̀ ni. Mo ò débẹ̀ rí. Mọ̀nà pẹ̀rù bẹ́ẹ̀ ṣe wà. Mi ò débẹ̀ rí o. Because ìdí ni pé many times tí bá sọ pé this is your mother side, when are you going to go? Ó máa bẹ̀rẹ̀ wàhálà. Ìyẹn ilé ọ̀nà núgà. Bẹ́ẹ̀ni, ó máa náà ọlọ́pàá mọ́mì òun. Pé ibẹ̀ lọ sí mọ́mì òun sí pé wọ́n fìyà jẹun àtọmọ kékeré wọn rọrùn skul wọn ṣe kí ní. Lẹ́yìn ìgbà tó wá dágbére ìpẹ́rù fún yín, kí lẹ́yìn wá sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́tù sọ? Mo ti several times mo ti láti talk out of it pé kò sí nǹkan tá a máa ṣe pé if you want us to get married, you cannot get married against your family's will. So you have to still go and see them. Then me, I will go with you. Because ó ti pẹ́ tó ti wà pẹ̀lú tí bá tẹ̀lé lọ sọ́rí lọ fàmí ya pẹ́ẹ́pẹ́ pé kọ́kọ́ lọ èmi àti ẹ̀jẹ̀ máa lọ later. So but ìgbà tó máa lọ yẹn ọjọ́ Sunday tó máa lọ yẹn before that time she already told me that because the level of that colos smoke yẹn has already really been dealing with that pé o kò really máa sọ fún pé kíní yìí you have to find a way that you get out of this thing because it's affecting you, it's affecting me. Ẹ jẹ́ kí n béèrè báyìí, ẹ jọ̀ọ́, níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn pé oògùn olóró tẹ́ sọ pé wọ́n ń gbé lura tó ń ṣàkóbá fún iṣẹ́ ìránṣẹ́ yín àti ìlera ti àwọn náà. Ìjẹ́ ẹbí kọ́kọ́ mọ̀ sí ìyẹn àwọn ẹbí ti yín kọ́kọ́ mọ̀ sí. Bí ó ń ṣe kíní náà. Bẹ́ẹ̀ni. Mo ní gbogbo church ló mọ̀ sẹ́. Yàtọ̀ sí ìjọ. So like tó yẹ pé ó wà níbà yín ṣe ìta fi jókòó yẹn ti máa rí bẹ́ẹ̀ wasted like ìta fi jókòó síbà. Kò dẹ̀ sẹ́ni tó ń bá wí. Kò tí ń gbọ́sẹ̀. Ó dà
wọ́n ní àwọn ẹbí lè jáde wọ́n dàtọ̀ sí lára dàgbẹ́ sí lára ṣoríṣiríṣi ṣé lóòótọ́ ni. like in a real sense ní ayé tàwa yìí ó possible kéèyàn in this kind of house láti sọ pé we are very very ungodly ó possible kéèyàn lọ gbé ìgbẹ́ jáde láti inú toilet kó wá dà léèyàn lórí ó ṣeéṣe náà àti òyìnbó pé létọ́ ń lo ṣáláńgá how possible is that and kò tọ́pẹ́ fún ara ẹ̀ if you know her the kind of person she is kì í ṣe èèyàn tó easy she is not a very calm person like that if she likes you she just likes you tó bá fẹ́ ni tó bá jẹ́ o like wàhálà she is a very troublesome person. olùṣọ́ kí ló gbé Tọ́pẹ́ dé police station ní Kòròdú àti ọ̀rọ̀ 50 million naira. mo mọ̀ pa 50 million naira kankan then mi mọ̀ pa 50 million naira kankan owó ẹ̀ ò dọ́wọ́ mi rí sẹ́ when we were living together we give each other money normal we give each other money she bought gold for me she bought for herself eventually ó ta gold yẹn ó ta tèmi náà àjọ náà ni and there has never been a time tó yẹ pé mo fi sí under duress pé you have to look for money no because ebi ò pa wá náà I had money that I am supposed to use for something èmi àtẹ náà lájọ náà. So ẹ má bínú ilé tó gbà ọ̀nà gbalé pé ọwọ́ ẹ̀dẹ̀dẹ̀ ti gba owó tó fi gbalé. àgbálé ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé ọ̀nkọ̀ ẹ̀ ní ẹ̀yìn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ gbà tó dẹ̀ kó ń bẹ́ẹ̀ tó wá síbí ó sọ fún mi pé ọ̀nkọ̀ òun yẹn pé wọ́n rẹ́ǹtì lẹ́yìn fún òun pé but ó dà pé ó ní certain amount tó yẹ pé wọ́n ní kóun máa fáwọn káwọn fi wà okay so after ìgbà tó wá sígbà tó ṣe sọ́jà she gave the uncle like 1 million naira. fún ara yes ló fún uncle ẹ ní 1 million naira. bẹ́ẹ̀ni owó kí ni fún wọn owó kí ló pè fún wọn. ó lóun fún wọn ni pé and after some while uncle ẹ náà tó sọ pé òun fẹ́ travel pé kó help òun lóògbé ló ti yarí pé òun bá wọn sọ block wọn. kò dẹ̀ fi gbà kan gba flat rí. ẹ má bínú kí ló gbé dé police station. àárọ̀ ọjọ́ Tuesday yẹn látọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn àárọ̀ ọjọ́ Tuesday yẹn ni mọ́mì Kẹ́hìndé Ọ̀ṣọ́bà àwọn ní church kérúbù báyìí church wọn dàpọ̀ wà ọ̀nà Ṣàgámù àbí gbogbo ṣá so ọ ní mọ́mì ẹni ní káwọn máa bọ̀ màmá yẹn náà ti pè mí tẹ́lẹ̀ pé àwọn fẹ́ rí mi ò mo jẹ́ ní pé kò sí wàhálà ní last week mo ní kò sí wàhálà mà pé bí wàá tó bá di week yìí because it was around Friday last week náà lọ pè mí pé àwọn fẹ́ ká ríra mo máa ní pé week ti lọ ọ̀rẹ́ di pé tó bá di week yìí pé màá wá bá ṣe máa ríra so on Tuesday morning tẹ́ni kọ́ máa bọ̀ mo ní kọ́ máa lọ pé èmi ò tí lè wá ní ìsìnkú because of church we have program in the church pé kò dẹ̀ sí mọ́tò lọ́wọ́ mi pé I will look for way I will come to Ìkòròdú like maybe Wednesday or Thursday because intention wọn ni pé ó wá nígbà yẹn ti ní àwọn ti adopt ẹ because she told me wọ́n ti add sí family group wọn wọ́n ti introduce ẹ sáwọn ọmọ tí wọ́n gbọ́ pé ẹ̀gbọ́n yín ni Tọ́pẹ́ o so wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ àwọn káwọn lè. ìjà yìí mọ ẹnìyẹn dáadáa. mi ò rí wọn ìbọn mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù. lórí fóònù ẹni nọ́mbà ẹnìyẹn lọ́wọ́. bẹ́ẹ̀ni. ó dà. so àwọn ọlọ́ni kọ́ máa bọ̀ ìgbà tó sọ pé ní kọ́ máa bọ̀ mo ní òkè kò sí problem pé kọ́ máa lọ so ìgbà tó dẹ̀ ń lọ ìgbà tó dé vi mo pè wọ́n mo pè because nọ́mbà ti tiẹ̀ kò lọ nọ́mbà ò lọ so mo á pe lady hairdresser yẹn wọ́n làwọn ti fẹ́ dé third mainland bridge mo á ń gbọ́ tó ń sọ̀rọ̀ lábẹ́. lady hairdresser kan náà tó ń sunlé ẹ̀yẹn o. bẹ́ẹ̀ ni ọjọ́ rẹ̀ tẹ̀sán pé òun ló mú wá síbí. wọ́n jọ lọ ni. ok. wọ́n jọ lọ ni so mo á bí wọ́n ọlọ́run ti fẹ́ dé third mainland bridge ṣùgbọ́n ní pòkè tẹ́ bá ṣe ń lọ pé ẹ jẹ́ kí n mọ̀ pé màá tún pè yín padà so after a while a ṣe program lọ́wọ́ náà ní bàtà ṣe tán wọ́n á pè bí é pè wọ́n gbé kọ́ títí tó mo kàn fi wọ́n lẹ̀ so bàtà ó di pẹ́ bí around 7 yẹn mo rí tó post ògo tuntun so àwọn ọ̀rẹ́ àìpé òkè pé no problem pé bóyá ti dé ibi tó ń lọ pé everything máa wà okay until òru tí mo gbọ́ bad news pé ó kú sí police station. ẹ má bínú wọ́n ní wọ́n kú sí police station. bẹ́ẹ̀ni. wọ́n pè yín wọ́n sọ bẹ́ẹ̀. ta ló pè yín. èèyàn kan ló pè mí random kọ̀ọ̀kan ló pè mí pé ó
ó kú sí police station. Police station ti bo? Ní Ìkòròdú. Ní Ìkòròdú. Wọ́n ní police station ẹni ẹni òun mọ̀ bẹ̀ pé Ìkòròdú ni police station náà wà. Ọ̀rọ̀ ẹ tún ti bá bòmí yọ. Nítorí wọ́n ṣe sọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ police station, kò sẹ́ni tó sọ̀rọ̀ pé police station ni ó kú sí. Ó dáa, ẹ jẹ́ ń ṣe báyìí, báwo lọ̀rọ̀ project ṣe jẹ́? Mo ṣe ń padà bọ̀ lórí ikú ẹ̀ yẹn o. Project. Bẹ́ẹ̀ ni, owó project. Project wo? Wọ́n ní wọ́n fún yín lówó fún project. A project church. Bẹ́ẹ̀ ni, tiles, pan. Church ilé ti wà complete kí Tọ́pẹ́ kó débì. This is a complete church now. Kó tó débì báyìí. Tọ́pẹ́ débì báyìí ní this should be a third harvest. Ìkórè kẹta tó yẹ kó ṣe tó yẹ kó wà rere. Ìkórè méjì láti ṣe papọ̀. So church ti wà completed kí Tọ́pẹ́ tó débì rárá. Kí n tó lọ síbi ikú ẹ̀ yẹn, Tọ́pẹ́ sọ̀rọ̀ kan, wọ́n ní wọ́n rape ẹ̀ nínú church, wọ́n dẹ̀ fún ní poison water mu. Èmi fi pé Tọ́pẹ́ ti kú nígbà láti bí ó máa pé 3 Sundays báyìí. Tó bá fi hàn ní poison water, tó bá fi hàn poison water, mi ò expect pé ó yẹ kó lọ ọjọ́ méjì. Èyí tó ṣẹ̀fẹ̀ wá kú ní Tuesday yìí, àbí? Poison water ó yàtọ̀ sí ọfà náà. Ọfà ó lè fi time sí. Poison water, anything poisonous will kill you in 24 hours at most. Okay. Èjì ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé rape wọn yẹn ṣàlẹ̀ rẹ̀ nìyẹn. Pẹ̀lú mi dà. Ẹ bá wọn bàbá. Okay, mo ń bọ̀ lórí yẹn. Ẹni tó sọ pé ó fún ní poison water mú ńkọ́? Ṣé ni ẹ náà wà ń bí? Ọ̀dà à ń bọ̀ ń bẹ̀ láìpẹ́. Mo ń padà bọ̀ lórí ikú ẹ̀ yẹn. Báwo lẹ̀yin ṣe gbọ́n pókú? Náà mo sọ pé èèyàn kan ló pè mí randomly like around after 12. Lọ́sàn-án àbí lóru? Ẹni tó pè yín ọkùnrin àbóbìnrin? Ọkùnrin ni, láti mainland lẹ́ni ẹ ti pè mí. Ìjẹ́ ní nọ́mbà ẹni yẹn lọ́wọ́? Random call ni sẹ́ mi ní nọ́mbà ẹ̀. Mi ní nọ́mbà mi sí. Báwo lẹ́ni ẹ ṣe sọ pé òun ṣe jẹ́ sí? No, ẹni ẹ kọ́ pè mí ni like àwọn tó ti mọ̀ mí ní mainland. Mi mọ̀ bí news ẹ ṣe spread. Okay. Ẹni ẹ kọ́ pè mí pé ìtùnú ibo ló wà. O ti gbọ́ mo ní mi ò gbọ́ kankan o. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó ẹ̀ kọ́ mo ní ó wà pé kò sí nílé. Ibo ló lọ? Mo ní ó ti kúrò ní ilé láti bí some weeks o. Wọ́n ní kúrò ní mo ní bẹ́ẹ̀ ni ó lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ ní Ìkẹrù. Edo mo mọ̀ pé ó ń lọ sí Ìkòròdú láì pé ó ń lọ bí báyìí. Wọ́n ní pé ọ̀nà ń kú sí police station. Mo ní kú sí police station báwo? Ọ̀dọ̀ mọ́mì Kẹ́hìndé Osoba lọ́nà òun lọ. Báwo lè dé police station? Ó dà, ẹ má bínú. Láti ìgbà tó ti kú yẹn, èjẹ́ pé ẹbí ẹ̀ kọ̀ọ̀kan. Mi ì pẹ́ bí ẹ̀. Ẹgbẹ́ ẹ̀kan ni mo pè, Bùrà Táíwò. Ìyẹn èmi àti ẹ máa ń sọ̀rọ̀. Ọba tí mo pè yẹn, ìyẹn bẹ̀rẹ̀ sí ń kí fún mi lórí fún pé kì í má bá òun sọ̀rọ̀. Bóun ò fẹ́ bá mi sọ̀rọ̀. Bàtà dé police station náà, wọ́n tún tààrà ti jẹ́ káwọn ọlọ́pàá pè kò gbà. Ó ṣàǹfààrà ya pé kinní kankan òun lẹ́jọ́ kankan bá mi rò. Ẹ ti dé police station? Yeah, because I don't kú sí police station. So I want to be sure like what is going on because me anybody from police station ti bo lẹ lọ. Ibi báyìí. Ọ̀dọ̀ yín bí báyìí. Ò dẹ̀ mọ̀ police station tó kú sí. Ẹ̀yin kọ̀ lọ sí àdúgbò. Kọ̀ lọ sí bí báyìí torí ẹ mọ̀ pé ẹni yẹn tó pè mí nígbà wà pé ìfà àtẹni yẹn sọ pé kí n kó nílé. Mo ní mi ṣe máa kó nílé. Mi ṣe kọ́kọ́ fẹ́ anybody náà. Nígbà pé kí n sá lọ, mi ní mi lè sá lọ. Pé ó bẹ́tà kíkú lọ sí station láàárọ̀ ọjọ́ kejì. Lórí ọ̀rọ̀ police station náà ni mo ṣe wà. Nínú ọ̀rọ̀ tí wọ́n ní Tọ́pẹ́ sọ, wọ́n ní ìgbà tó gbé kúrò lájà, ó náà sọ pé wọ́n fẹ́ lọ pa òun títí débi wípé àwọn lasma fi dá mọ́tò yẹn dúró, tó fi sáàchì ẹ̀, tó fi di pé wọ́n náwọn méjì kan wọ sùtánà, tó di pé ó ṣàǹsọ̀ pé wọ́n fẹ́ lọ pa àwọn. Báwo láàrin yẹn ṣe jẹ́? Like I said, mi sí pẹ̀lú wọn. Mi mọ̀ bí wọ́n ṣe jẹ́, mi rí wọn bàtán lọ. Mi tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ níbọ̀dì nínú wọn sùtánà.
èmi gan mo ṣe ń gbọ́ fídíò ẹ pé Sultana ni Tọ́pẹ́ wà tí gbèdì tó ṣe yẹn ìmọ̀ bí ọwọ́ sí mi máa ṣọtọ̀ wọ̀ because ìgbà tó ń lọ it was just on the phone mo ti bá wọn Sultana activated my language and that was the end ìgbà tí mo pè wọn gbé kọ́. olùṣọ́ ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín níbo làwọn ẹrù ẹ wà. àwọn aṣọ ẹ wà nílé. lọ́dọ̀ yín bàbá. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ sí nǹkan kan tó ṣe. kò sẹ́yìn tí tó ṣe iPhone ẹ̀gọ́ tó ti bàjẹ́ yìí sí inside because phone tó wà lọ́wọ́ ẹ̀ báyìí is my own phone. ó dà wọ́n ní lórí fóònù tẹ́ ẹ dín yẹn ẹ ti gbé mi fò díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ ní access sí fóònù ẹ̀ débi wípé ọ̀rọ̀ DP kò ṣe DP báwo nìyẹn ṣe jẹ́. mi ní access sí fóònù yẹn àgbà tí mo ti fún ní Samsung fóònù yẹn ló ti change gbogbo password everything mi dẹ̀ ever bí pé kí ni password fóònù yìí àbí whatever a kì í wo fóònù ara wa mi ìmọ̀ kan tó ń tẹ̀ lórí fóònù kan kan tó ń tẹ̀ lórí fóònù so we don't check each other's phone. ok ẹni fóònù yẹn wà nílé báyìí. yeah the iPhone. ok kí ló ṣe tó fi wà nílé tí ò fi lò. screen ẹ ti bàjẹ́. ló fi wà nílé. ó wà ní yàrá bẹ́ẹ̀. ó dà pé a rí fídíò kan níbi tó dà pé bóyá ó stood down ni o bóyá ó kúnlẹ̀ ni o báwo nìyẹn ṣe jẹ́ náà. kò stood down inú kólóòsì yẹn ni. and have you ever for once bully her. never mi ti sọ fún Tọ́pẹ́ pé you are stupid like kò tí jábọ́ lẹ́nu mi sí rí báyìí. ẹ̀ẹ́dẹ̀dọ̀ jàre tó bí pé bóyá ẹ pariwo mọ́ra yín tó bí pé bóyá ó mú violence dání. kò tí ṣẹlẹ̀ the first time she wanted to act violent I told her that if God is existing I will never use this my hand to touch you. ọ̀rọ̀ ṣọ́ọ̀bù kò ṣe ṣọ́ọ̀bù báwo nìyẹn náà ṣe jẹ́. ṣọ́ọ̀bù ẹ wà bẹ́ẹ̀ àbí ṣọ́ọ̀bù èwo. ṣọ́ọ̀bù tí wọ́n sọ pé ó kọ́ sí church. kò kọ́ ṣọ́ọ̀bù sí church Tọ́pẹ́ ò kọ́ kankan sí bíbá yìí church ti wà made kí Tọ́pẹ́ tó débì. ṣọ́ọ̀bù bo ló ti wá ń ta toast bread. ìta gate ló máa gbé sórí tébù àti canopy. sẹ́yìn lẹ́ni kọ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì ni. Tọ́pẹ́ is a jackie let me call it that way she likes to do many things. jack of all trades. Yeah she likes to do many things. ẹ bá lọ wo àwọn post ẹ̀ kọ̀ọ̀kan ẹ ti rí tó ṣe comforters apparel comforters spiritual kìnìkan comforters cake comforters travel comforters you know she just like to be doing all business. you cannot be everywhere. ikọ́ ló máa mú òòlì ìwọ̀n bá ní ṣe o fẹ́ forí àní owó ni anything that is bringing money ní sùúrù so èmi kọ́ mo ní kó máa ṣe toast bread in fact if it were to be me I don't like the fact that she wants to be doing toast bread but she says she likes it you know she will give it packaging gbogbo toast machine wà bẹ́ẹ̀ as she does it she gets order from people too outside the church like she gets order from people from around the area so dem máa ń ṣe delivery fún wọn. okay ọ̀rọ̀ yìí ó gbẹnu tán o ó gbẹnu tán ẹ̀yin èèyàn mi o olùṣọ́ ẹja tún ṣe báyìí lórí kidney àbí ṣe cancer ni ó dà lórí àìsàn cancer yẹn kí ni báwo ni àárín yẹn ṣe jẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe lọ kí ni ipa tẹ́ ẹ kó gẹ́gẹ́ bí ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí. okay mi ò mọ kankan pa bí cancer yẹn ṣe bẹ̀rẹ̀ where we met lẹ́yìn tá a ṣiṣẹ́ tán ló sọ fún mi pé òun ní tí mo ṣe iṣẹ́ ìràpadà fún níbí báyìí so ó wá ní òun ní surgery tó ń fẹ́ ṣe ní hospital pé cancer bla 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 ó yẹ sọ ẹ̀rù bà mí pé cancer kẹ you have cancer ló wá ní ẹ pé wọ́n ti diagnose òun fún cancer pé in fact mo máa lọ fún surgery very soon I prayed for her that Ọlọ́run máa gba gbogbo ògo so ọjọ́ tó máa lọ sí kìíní ẹ̀ in fact ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú bàbá ẹlẹ́yin àbí bàbá ẹlẹ́dì ẹ̀dọ̀ ló máa ń pè tó máa ń wọ agbádá báyìí tó máa ń gbé ẹyin dání ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn ìgbà tó dé ní ìrọ̀lẹ́. ìyẹn Wàsíù o. bọ̀dá Wàsíù. wọ́n ní yẹn ẹjẹ́ wa láàyè bẹ̀yẹ fún ibẹ̀ èmi ti because èmi náà ti béèrè bẹ́ẹ̀ ṣe ń béèrè lèmi náà ń béèrè wọ́n ní ibi tó ń lọ ní kí wọ́n ní wọ́n fẹ́ ṣèwà padà fún
ìgbà padà wọ́n sọ pé bẹ́ẹ̀ yẹ ọ̀kadà yíwọ́ o àbí kò yíwọ́ wọ́n ní kó máa gbé lọ hospital ìgbà tó máa gbé bí àwọn gbé lọ hospital ni ó kú kò tẹ̀ yé mi. wọ́n fẹ́ lọ rí ọmọ mọ́lẹ̀. ẹ má sọ pé mò ń sọpọ́ọ̀tì ọkọ èmi ò sọpọ́ọ̀tì ọkọ mo ṣe máa sọpọ́ọ̀tì ẹ̀ torí kí ni èmi máa gbogbo àwọn wòlíì wọ́n ní Tọ́pẹ́ sọ pé ibi tó ń gbé òun kọ́ máa gbóhùn lọ chọ́ọ̀chì kan bí a chọ́ọ̀chì ìyá yẹn lọ ń sọ. Oh yes ọ lọ sí ọ̀dọ̀ ìyá yẹn bẹ́ẹ̀ ni. wọ́n dán kọ́kọ́ dé chọ́ọ̀chì kan wọ ọ̀bẹ ẹni náà ń bẹ̀ ẹni náà ò sí géètì àbẹ́ni náà ò sí lẹ́kùn. okay. wọ́n ní wọ́n dé chọ́ọ̀chì wọ́n kọ́ dé chọ́ọ̀chì kan wọ́n ní ẹni yẹn ò sí nílé wọ́n ní ìyá yẹn pé ìyá yẹn ò sí nílé ìyá yẹn ò sí láàmú. òun ni yóò ṣọba yẹn òun ni yóò ṣọba yẹn. òun ni kábàámọ̀ ìkéyìí kan tí mò ń sọ náà mo mọ̀ kan tí mò ń sọ. confam wá ṣeré ẹ̀. mo mọ̀ kan tí mò ń sọ lẹ́yìn náà lọ́wọ́ tún wá kúrò. wọ́n ní ẹ̀yìn pàtó débẹ̀ lọ́sẹ̀ wà ń lọ sọ́nà lọ́sẹ̀ wà ń lọ síbi tí lasma ti mú wọn. no bẹ́ẹ̀ kọ́ bóyá bẹ́ẹ̀ kọ́ wá ṣeré tọ́lẹ́ mi náà ṣe verification yẹn. sọ ti yẹ bẹ́ẹ̀ yẹn àfitọ́ nísìnyí ní bíbá ìta wá sọ̀rọ̀ yìí láti máa mọ àwọn tí wọ́n ń parọ́ fún wa nínú gbogbo wọn a máa dáàgì wọn lọ́wọ́ alóbì ṣeré ṣeré ẹ̀kọ́ mọ̀ èmi náà mo kì í parọ́. ìgbà tí èmi àti àyẹ̀ sọ̀rọ̀ tí mo wá ní tí ọwá ní wọ́n gbé wọn lọ mo wá sọ fún wọn wípé ṣèbí wọ́n béèrè lọ́wọ́ láti má gbà wọn lọ sí omi tó ró ọ̀dọ̀ ìyá yẹn dẹ̀ ní omi tó ró ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ ìyá yẹn ní omi tó ró. omi tó okay. tó wá náà ní sẹ́yẹ kó wá mọ̀ wípé ọ̀dọ̀ lasman gangan tó ti ń bèrè omi tó ró ibẹ̀ ní issue ti ṣẹlẹ̀ kó tó wá di pé wọ́n lọ sí police station. yes ọ̀dọ̀ lasman ní issue ti ṣẹlẹ̀. ìgbà tí ọwọ́ lọ police station. ọ̀dọ̀ lasman náà ní Tọ́pẹ́ ti ń parí kí kọ́ má gbé òun lọ síbi tó ń lọ yẹn. ẹnu sùúrù sọgbà pé agbègbè alájọ wà ń bẹ pé wọ́n ní lasman ọ lọ sí police station bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́. lasman náà wá bí right lasman náà wá bí ṣèbí lasman náà wá sọ̀rọ̀ gbogbo àwọn gbọ́ lasman wọ́n gbóhùn lasman kan tí lasman sọ. igbó wọn lọ pé ọgbọ̀lọpọ̀ lọ́dọ̀ lasman lọ police station. mọ́tò Tọ́pẹ́ lọ mú kọ́kọ́ ní pé Tọ́pẹ́ sọ pé kọ́ bá mọ̀ kóhùn ò ya wèrè. ó ní alẹ́ ọjọ́ yẹn báwo la wà sí ẹ̀mọ̀ because àwọn lasman sọ pé ó ní pé hairdresser ní pé Tọ́pẹ́ sọ pé hairdresser òun ní gẹ̀ yẹn pẹ̀lú driver àtàjà láwọn tí ń bọ̀. wọ́n dẹ̀ ni wọ́n ń pe ọkọ ẹ̀ lórí fóònù nínú mọ́tò ẹ̀ wọ́n náà ń pè. wọ́n dẹ̀ ń pe ọkọ. dẹ̀ wọ́n láwọn fámìlì Tọ́pẹ́ ló wá mú kúrò Tọ́pẹ́ sọ pé òun ò já wèrè bọ̀ òun ò fẹ́ kọ́ gbé òun lọ sí ibi tó ń lọ ikọ́ fẹ́ lọ pa òun ni. ó yá máa gbọ́ òkú mọ̀ pé ọkọ̀ sí gúnmọ̀dọ̀ òkú mọ̀ pé asọ̀rọ̀ máa sẹ́lẹ̀ mi. ìyá yẹn sọ fún èmi wípé ìgbà tí Tọ́pẹ́ àwọn tó wà ní mọ́tò yẹn wọ́n wá ní pé obìnrin yẹn àti ọkọ ẹ̀ àbí ọ̀kọ́ pé wọ́n jọ ń sọ ọ̀rọ̀ kan wípé ọ̀rọ̀ yẹn wọ́n ti ń jẹ́ kí Tọ́pẹ́ máa gbé ń bo kí ló ń ṣẹlẹ̀ nǹkan kan wípé ibi lọ́dẹ̀ ń gbé Tọ́pẹ́ lọ ó yàtọ̀ sí ibi tí wọ́n sọ pé wọ́n ń gbé lọ. wọ́n ti gba mọ́tò òun wọ́n ti gba gbogbo nǹkan tó fóun wọ́n ti ṣe a ní kó farabalẹ̀ kóun náà má sọ̀rọ̀ bí ẹni tó ní pé bóyá a máa fura sí bóyá ó ní sọ fún ọ wá farabalẹ̀ wá ní kẹ́lẹ̀ mọ̀ nǹkan tóun sọ yín pé òótọ́ ni yín pé kọ́kọ́rọ́ mọ́tò òun wà nínú kóró pé yẹn òun mọ̀bí tó wà abáni ó mọ̀bí tó wà ó yá lọ mú wá kéèyàn kọ́kọ́ má tẹ̀lé ó dẹ̀ lọ sí mọ́tò ó dẹ̀ ṣí rẹ̀ ó dẹ̀ mú kọ́kọ́ ní kọ́kọ́rọ́ mọ́tò òun lélẹ̀ ibẹ̀ láti wá rí pé ọ̀rọ̀ yìí gba ìfurasí pé this is a kidnapping case lè ẹnu àwọn.